géńdékùnrin yìí rẹ́wọ̀n he ọ̀rọ̀ ọ̀fẹ́ ló fi ń lu jìbìtì lórí ẹ̀rọ ayélujára fún pé ó tètè jẹ́wọ́ níwájú adájọ́ ilé-ẹjọ́ gíga kan tó wà nípìnlẹ̀ Kaduna pé lóòótọ́ lòun jẹ̀bi àwọn ẹ̀sùn tí wọ́n torí rẹ̀ gbé òun wá sílé ẹjọ́. Adájọ́ ilé-ẹjọ́ ọ̀hún A.A. Bello ti sọ pé kí ọ̀gbẹ́ni Joshua Adu lọ ṣẹ̀wọ̀n ọdún kan lọ́gbà ẹ̀wọ̀n tó wà nílùú náà tàbí kó lọ sanwó ìtanràn $1,150 náírà $150,000 lórí ẹ̀sùn pé ó ń fi ẹ̀rọ ayélujára ṣe gbájú-ẹ̀ fáwọn èèyàn. Ìwà yìí ni kóòtù sọ pé ó lòdì sófin ilẹ̀ wa tí ìjìyà ńlá sì wà fún ẹni tọ́wọ́ bá tẹ̀ pé ó ṣe bẹ́ẹ̀. Àjọ tó ń gbógun ti ẹ̀sùn ìwà ìbàjẹ́ àti ṣíṣe owó ìlú mọ̀kùmọ̀kù Economic and Financial Crimes Commission EFCC ló gbé Joshua lọ sílé ẹjọ́. Nígbà tí aṣojú àjọ náà ń ṣàlàyé nípa ìṣẹ̀lẹ̀ ọ̀hún ní kóòtù, ó sọ pé nínú òtẹ́ẹ̀lì kan tó wà lágbègbè Narayi Banawa nípínlẹ̀ Kaduna lọ́wọ́ àwọn òṣìṣẹ́ àjọ náà ti tẹ ọ̀daràn yìí lákòókò tó ń fi ẹ̀rọ kọ̀ǹpútà ọwọ́ ẹ̀ ṣe gbájú-ẹ̀ fáwọn oníbàárà rẹ̀ lọ́wọ́. Ṣe ni ọmọkùnrin yìí parọ́ fáwọn èèyàn lórí ẹ̀rọ ayélujára pé obìnrin lòun. Ọ̀rọ̀ ìfẹ́ ló máa ń bá àwọn tó bá fẹ́ lù ní jìbìtì sọ lórí ẹ̀rọ náà nígbà gbogbo. Àìmọye àwọn èèyàn ló ti kó sọ́wọ́ Joshua yìí tó sì ti gba owó pẹ̀lú onírúurú ẹ̀bùn lọ́wọ́ wọn lẹ́yìn tó bá ti ṣèlérí asán fún wọn pé òun máa fẹ́ wọn. Ẹ̀sùn ìwà ọ̀daràn, pípe ara ẹni ní ohun tí èèyàn ò jẹ́ àti fífi ọ̀nà ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí gbowó lọ́wọ́ àwọn èèyàn ní agbẹjọ́rò EFCC fi kàn án. Fífi ọ̀nà àlùmọ̀kọ́rọ́ yìí gbowó lọ́wọ́ àwọn èèyàn ní agbẹjọ́rò EFCC fi kan afurasí ọ̀daràn yìí nílé ẹjọ́. Joshua kò fàkókò ṣòfò, ojú ẹsẹ̀ ló ti jẹ́wọ́ pé lóòótọ́ lòun jẹ̀bi gbogbo ẹ̀sùn ìwà ọ̀daràn àti ti gbájú-ẹ̀ tí wọ́n fi kan òun, tó sì rawọ́ ẹ̀bẹ̀ sí adájọ́ pé kó ṣíjú àánú wò òun. Nínú ìdájọ́ rẹ̀, onídàájọ́ A.A. Bello pàṣẹ kó lọ ṣẹ̀wọ̀n ọdún kan gbáko pẹ̀lú iṣẹ́ àṣekára tàbí kó sanwó ìtanràn $1,150 náírà. Bákan náà ni adájọ́ tún pàṣẹ pé gbogbo àwọn irinṣẹ́ bíi fóònù ìgbàlódé iPhone 11 àti Redmi 7 tó ń lò pátá fún iṣẹ́ láabi náà ní kí EFCC gbẹ́sẹ̀ lé kí wọ́n má dá a padà fún un mọ́. Adéwálé Adéoyè ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.